ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. ta ló ṣí géètì ẹ̀wọ̀n lẹ̀ azin ta ló ṣí géètì ọgbà wèrè lẹ̀ fáwọn fúlàní mò ń béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá mọ̀ o ta ló ṣí géètì ọgbà wèrè lẹ̀ fún àwọn fúlàní ṣé ti kánù lẹ sílẹ̀ ni àbí ti sàǹfàrà èwo nínú yín ló mú kọ́kọ́rọ́ géètì ọgbà wèrè dání tó wá wò sùsùsùsù tó lásìkò valentine lòún máa sílẹ̀ táwọn ọmọ fúlàní wá ń bọ́ta fólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mò ń béèrè lọ́wọ́ yín ni o ta ló ṣí géètì ọgbà wèrè kalẹ̀ nílùú àwọn fúlàní ẹni tó ṣí géètì ọgbà wèrè kalẹ̀ yìí ń tọ̀ wọ́n ò ṣe dáadáa o ẹni tó ṣí géètì ọgbà wèrè kalẹ̀ tó dẹ̀ wò sùnsùnsùnsùn ó dẹ̀ ṣí àwọn fúlàní kalẹ̀ ẹni yẹn ò ṣe eré o Gani Adams ẹ pé àwọn ọmọ yín tó ti bẹ̀rẹ̀ orí ibú ẹ pé àwọn ọmọ yín wọ́n tún ti bẹ̀rẹ̀ orí ibú òfò àtàdánù wọn kò ṣe kò jẹ́ kólúrè ṣe ó gbọ́ kó olúrè ó gbàdá olúrè ẹ pé àwọn ọmọ yín ìjà kọ́ ló kàn wá kàn nílẹ̀ Yorùbá tẹ́yìn tó àti pẹ́pẹ́ òrìjìnà ọmọ kọ ni gbogbo yín o ẹ̀yin olórí ibú tẹ́ ń sọ̀rọ̀ yẹn o ẹ̀yin àṣì ààrẹ yẹn ní òfò tẹ́ ń sọ̀rọ̀ yẹn o bàbá yín ti wọlé dènà kí lẹ fẹ́ ṣe sí ẹ̀rí ọ̀kan ṣe sí náà ṣebí ẹni kó má jà lẹ́yìn òdédé tún ti wá wọlé wá bẹ́ẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ ẹkún kí ló wá ń pa yín lẹ́kún báyìí torí Ọlọ́run kí ló ń pa yín lẹ́kún báyìí ta ló máa ṣàánú yín báyìí torí Ọlọ́run ta ló máa bá yín pé àwọn tó máa wò yín sàn bá ẹgbẹ́ tẹ́ bá lágbẹ́rẹ́ wèrè ńlé o àbẹ́yìn tẹ́ bá lágbo wèrè ńlé ẹ bá wa fún àwọn ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n láwọn ń gbèjà rẹ̀ Gani Adams go and sleep please everybody should go and sleep everybody should go and sleep you will see it tomorrow morning everybody lọ sùn ilẹ̀ ti ṣú everywhere ọ̀dọ̀ wa nìkan nílẹ̀ tí ìṣù àwa wà láago 8 alẹ́ please if you are about to sleep you are in London all these European countries and Nigeria please go and sleep àtàbá wà ní ilẹ̀ Amẹ́ríkà àwa náà ní kíni wa ò tí ilẹ̀ wa ò tí ìṣú dáadáa àwọn kan wà láago 5 nínú Amẹ́ríkà yìí àwa kan wà láago 8 please if you are in aago 5 or aago 8 America you can join me but if you are in London go and sleep unless ẹ bá ṣe night work ẹ bá ṣe night shift ẹ má bínú a máa san bills so a láti lọ síbi iṣẹ́ tá bá ti bí iṣẹ́ dé la máa ráyè wá ṣe show wèrèrè o wọ́n ti ṣọ́gbà wèrè lẹ̀ o wọ́n ti ṣí ọgbà wèrè lẹ̀ gbà wá o under attack Sare local government is under attack for how long la máa continue by Ìfẹ́lódùn local government náà ni Sare wà wà mẹ́tẹ̀ẹ́ pé Sare ọgbà kúṣà ń pè lórúkọ oríṣiríṣi a sọ pé àwọn tá a bá jẹ́ ọmọ ọbẹ̀ láti mú bá ṣe máa pè fún un yẹn lèmi pè ní Sare ẹ̀kọ́ Sare ni Ìfẹ́lódùn local government is under attack ní alẹ́ for how long la máa continue by wọ́n pa 2 lénìí wọ́n pa 3 lọ́la wọ́n pa 5 lọ́túnla for how long la máa continue ẹ̀tẹ̀dẹ̀ jẹ́ ẹ̀yin bàbá wa ẹ fọwọ́ lẹ́rán ẹ̀ ń wò èyí tó máa lè pa kán bẹ̀rẹ̀ sí ní pa wọ́n nìṣó àbí Yorùbá Wuyi mo kúkú ń sọ tèmi mi ò lágbára mo ti sọ fún yín pé mi ò ṣe jagunjagun janujanu ni mí tó bá àtìkú ẹnu jíjà ẹ ránṣẹ́ sí Yorùbá Wuyi kò sírú kọ́hún lòkúta kò sírú yọ̀lé èpẹ̀ Ọlọ́run ẹranko ẹyẹ tó máa ṣe bí àwòkọ ó máa gbìyànjú díẹ̀ o ó máa gbìyànjú díẹ̀ o I'm good how are you when ten kí mi ẹ̀ka bos you know that you never sleep so sad my dear it is so sad àwa ń sọ yẹn lọ́wọ́ àwọn ọmọ Fúlàní bá jáde fólóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹni tẹ́ bá fẹ́ wò lẹ́tí ṣú àlè máa switch o
àbí flip kámẹ́rà ẹ máa bọ̀ lórí YouTube ẹ tẹ́ bá lágbára àti wà lórí YouTube máa bọ̀ lórí YouTube. Ẹ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ eléyìí máa wọn èpè kalẹ̀ máa ní Fúlàní ń ṣépè fún wa ńlẹ̀ wà bí ṣé ọmọ yìí ẹ tó bá fẹ́ ṣorí burúkú ná tọmọ yìí bá fẹ́ ṣorí ibú. Ó dúró kó o gbọ́ mi. Kó tó sọ̀rọ̀ tọmọ yìí bá fẹ́ ṣorí burúkú ìtàn ẹran ló máa béèrè fún. Nígbà tí ọmọ Fúlàní tó kúrò nínú igbó lẹ́ ń wojú ẹ̀ yìí o tó kúrò nínú igbó ibi tí àwọn bàbá yìí tí wọn ò nílùú ewé lérí ibú ọmọ òfò ni ẹ wo lórí ibẹ̀ yẹn náà ẹ máa gbọ́ wọn lèdè join wa lórí YouTube àti show ẹ lórí YouTube wà lórí YouTube eléri ibú ọmọ òfò ọmọ àbí pàbẹ ọmọ tí ò rẹ́ nìkan kan bí ọmọ tó yọ pọ́nrán nídìí màálù tán ti bọ́ di ìyá ẹ̀ tó jẹ́ pé 70% àtọ̀ màálù ló bí ó mà kọ́ mọ̀ fún olóyè Sunday Igboho àwọn àádáre ọlọ́mọ àṣàánú fún wa téèyàn bá pẹ́ lórí mi wọ́n lè ṣe kéṣe máa báyàn ń bẹ̀ a ti ń pẹ́ jù nínú Nàìjíríà ló fa àwọn ọmọ ẹran àwọn ọmọ játijàti àwọn ọmọ tí kinní kan ò bí kó máa yọnu sólóyè Sunday Igboho lára òun ní kọ́kọ́ o túmù kan wá náà ìyẹn lòun ọmọ rẹ̀ Gani Adams tó torí Ọlọ́run ṣé wọ́n wọ̀n ẹ́ lépè ni ṣé kìí pé wọ́n fọwọ́ gbá ojú ìyá mọ̀ pé wọ́n fi wọ̀n ẹ́ lépè because lásìkò tá wà ń lẹ̀ Yorùbá yìí tí wọ́n bá ṣu èpè rúgúdú kán pákéjì èpè fún yàn kán wá gbé fún dispatch rider tó wá deliver ẹ̀ kò jẹ́ kí èèyàn kó sọ pé òun tún ń bú Sunday Igboho lásìkò yìí. Mo ṣe ń béèrè pé ẹ dákun torí Ọlọ́run ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ torí tó sọ pé àwọn ọmọ Gani Adams náà bó ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹjọ́ ọ̀rọ̀ Fúlàní lójú mi. Ààrẹ Gani Adams ẹ bá wa pa àwọn wèrè yìí o bí ẹ bá wa fún wọn lágbo mu ni kí wọ́n mu àgbo tó dàbí pé wọ́n ti skip medication wọn kó mu àgbo wọn pẹ́ẹ́pẹ́ẹ́dẹ̀ máa bá wa so wọ́n mọ́lẹ̀ ni àbí kẹ́ bá wa pè wọ́n láàrò ẹni tó bá ṣí géètì rẹ̀ tó wá tú wọn síta báyìí ó lágbára àdìsá ṣàkó àmúmọ́ra ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ Igboho Osha kó àmúmọ́ra ìlú rádaràdá ní Nàìjíríà yìí o Ọlọ́run ewo ni pànìyàn lójoojúmọ́ wọ́n ní ká yẹn kọ́rẹ́jì kẹ́ bá wa share fídíò yìí ní bá wa share fídíò ká nígbà tí máa sọ fún yín wọ́n ní bá wa wọ́n ṣe sọ pé ká bá wa power tap ẹ bá wa tẹ thumb up ẹ wà lóyìn tó ti wọlé sórí YouTube mi ṣe pé èèyàn lè pọ̀ báyìí lásìkò yìí ẹ tílẹ̀ ti ṣú thumb up ẹ ti máa tẹ ọkàn yóò tún jẹ́ṣẹ́ fún yín ó ga lára yín jàre ńlẹ̀ ìbára ní àwọn àgbàgbà wa ò dá ṣé wọ́n dá ìwọ tó ń wo mi ṣe share fídíò ṣé o dá ṣé o láìkí ẹ ṣé wọ́n gan dá tó bá ṣí ẹ kò sí ọ̀rọ̀ kò ní ẹ ní kankan kò san extra data káwọn míì kàn fi rí ni irọ́ ni àfi kẹ́ máa wọ ẹnu mi kò sí wàhálà ẹni tẹ́ bá mi power tap àbí kí lè bá mi ṣe lórí Facebook àdà fún yẹn pójú mi lẹ́rìí òun ló ń kùn mí fàṣẹ àdéhùn ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ọmọ olórí ìbú ọmọ èyí ní 15th of February 2026 ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún 2026 wọ́n tún ti yàwó Kwara State gọ́vnà Kwara State Abdulrasaq Yaufa gómìnà Abdulrasaq bó ni mo ń suspect kíní kan ní Kwara State yẹn láàrin APC àti PDP láàrin Bukola Saraki àti gọ́vnà Abdulrasaq nígbà tí wọ́n attack Òkè Ọdẹ àwọn APC bọ́ta wọ́n sọ wípé ṣebí àwọn PDP bọ́ta wọ́n ní àwọn bandit ń jà àwọn bandit ń pààyàn lásìkò APC lásìkò tòun bandit ló ń pààyàn ṣùgbọ́n lásìkò àwọn PDP wọ́n ní ìgbà ẹni ọ̀fà rọ́bìrì ṣẹlẹ̀ tí wọ́n pa àwọn èèyàn lọ rẹpẹtẹ ẹ dákun èwo ló sọ nínú ọmọ bá ń talẹ̀ àti àwọn tí wọ́n rọ̀b tí ẹ̀ fún àwọn ọ̀dọ́ níṣẹ́ tí gbogbo yín ṣe tẹ̀ ń ṣe èmi mo tó tán èmi lélẹ́nì tẹ̀ ń ṣe jìyà ṣé kì í ṣe pé ẹ̀ ń fi ẹ̀mí àwọn èèyàn gba géèmù ní Kwara State yẹn. I am just asking you Bukola Saraki pẹ̀lú ex-governor Bukola Saraki pẹ̀lú governor Abdulrasaq Abdulrahman Yoruba Wuyi lórúkọ mi mo ń béèrè lọ́wọ́ yín pé ṣé kì í ṣe pé ẹ̀ ń fi ẹ̀mí àwọn èèyàn gba géèmù. Ìkan ní ọ̀fà rọ́bì ló ṣẹlẹ̀ lásìkò tòun banditry ló ṣẹlẹ̀
ìkan ní banditry ṣẹlẹ̀ lásìkò tòun ọ̀fà robbery ló ṣẹlẹ̀ and these same two parties yìí náà the two leading parties yìí náà ẹ tún ti ń campaign ní Kwara State ṣé kì í ṣe wípé ẹ ń fi ẹ̀mí àwọn èèyàn gba game tó bá wá ṣe pé ẹ ń fi ẹ̀mí àwọn èèyàn gba game mo fẹ́ kẹ́ ẹ rò dáadáa torí ìgbà ò lọ bí òréré ayé yìí ò tọ́ bí ọ̀pá àbọ̀n tẹ bá lò lẹ́nìí ẹ rántí pé ẹ máa dìde fún àwọn kan ẹ ní sún ẹ máa dìde fún àwọn kan torí àwọn tó wà mẹ́rẹ̀ tẹ́lẹ̀ wọn ò sún fún yín o wọ́n dìde fún yín ni ẹni tó lànà kọ́ ló lè ní ẹni tó ń ṣe ìní lọ́wọ́lọ́wọ́ kó rántí pé nìkan ń bọ̀ lọ́la báwo lẹ ṣe ṣe sí ibo lẹ bá dé báwo ni tó ń pè ní kámà tẹ bá pẹ ẹwọ ẹṣẹ ẹṣẹ ògùn ẹwà tíra ẹṣẹ gbogbo ẹ tí ò jẹ lórí yín báwo ni ò ṣe ní jẹ lórí àwọn ọmọ yín báwo ni àwọn ẹ̀mí tí wọ́n ń gbà in the name of politics yìí báwo ni ìṣẹ̀dá àwọn ò ṣe ní padà dojú ìjà kọ àwọn ọmọ yín lọ́jọ́ ọ̀la. èmi ń béèrè lọ́wọ́ yín ni o torí ẹ̀ ń ṣe nítìn Yorùbá dẹ̀kẹ̀rẹ̀ tó yẹ kí gbogbo wa dìde ẹ kọ́kọ́ pílẹ̀ lórí ibú ọmọ òfò yín ọbẹ̀ ẹ kọ́kọ́ sọ̀rọ̀ tí mo sọ náà tó yẹ kí gbogbo wa dìde nísìn gbogbo Yorùbá pátápátá ká dìde bẹ́ẹ̀ tí máa ṣe ìdádúró wa nílẹ̀ Nàìjíríà because Nàìjíríà yẹn ò lè wọ́ọ̀kì o Nàìjíríà yẹn ò lè wọ́ọ̀kì o Nàìjíríà yẹn ò lè wọ́ọ̀kì lọ́dọ̀ tèmi mi ìmọ̀dọ̀ ti yín because this thing will not stop the more tó bá bẹ̀rẹ̀ sí ní pààyàn the more tí àwọn gọ́vnà tó máa rí kí lórúkọ ẹ̀gbà security kí ló máa ń pè ètò bá wọn security kan tó máa ń pè bá wọn kọ́ sí comment section ní wọn máa rówó security gbà the more tí àwọn international body tó máa fún wọn lówó kò sí wọn bí di pé àwọn kan terrorize Nàìjíríà ẹ̀jẹ̀ káwọn tí ń lọ sílùú òyìnbó èmi ṣàfẹ́ kẹrò dáadáa tó bá ṣe wípé ẹ̀ ń fi ẹ̀mí àwọn èèyàn gbá géèmù ni mo fẹ́ kẹ́ wo bí àtúbọ̀tán yín ṣe máa rí mo fẹ́ kẹ́ wo bí ọjọ́ ọ̀la yín ṣe máa rí mo fẹ́ kẹ́ wo bí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ṣe máa rí mo mọ̀ wípé òtítọ́ ọ̀rọ̀ máa ń korò ní ara àwọn ọmọ tálíkà bẹ́ẹ̀ ni lórí tí mo sọ yìí mọ̀ pé àwọn ọmọ ẹranko kan láti Ìlọrin wọ́n á jáde àwọn ọmọ ẹranko kan láti Kwara State generally wọ́n máa bọ́ta àǹbù kí ló máa pè àǹbù gómìnà ọlọ́run tó kẹ́kẹ́ máa bú gómìnà àga ló máa pa yín Ògún kìlọ̀ náà díẹ̀ Ajé Yorùbá Wuyi lórúkọ mi Ògún gbọ́ mo mọ̀ pé máa bọ́ta ẹ máa sọ̀rọ̀ many of it but mo sọ̀rọ̀ gọ́vnà ọjọ́ kìíní àná tẹ́ ẹ sọ̀rọ̀ mo wò yín mo lọ́wọ́ profile yín ìyá mi nínú yín bàtà ti já mọ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ because of 1 cup of rice wọ́n máa fáwọn ìyá yín ẹ̀yin ọmọ náà wọ́n sọ yín dàgbèrò ní mọ́tò ẹ̀yin ọmọ náà wọ́n ń fòrò yín wọ́n ń fìtínà yín ẹ̀ẹ́rí kan ṣe kan I don't know how far tẹ́ máa fi lọ títí máa fi yẹ tó máa fi pa everybody tán but these people they are hiding their children somewhere conducive enough to study and to live under this planet inside this planet Earth àwọn lọ pé àwọn pamọ́ síbì kan nínú ayé yìí àmọ́ wọ́n ń ṣe dáadáa ṣùgbọ́n yìí ń ṣòṣì bí ẹran tán ṣẹ́ níwò mọ̀ pé orí ẹni ọmọ tó bá fi lè jáde fún mi fẹ́ mọ̀ how old you are ìyá ẹ ni màá bú torí ìyá ẹ ló ya olórí ibú tí ó mọ̀ pé yẹ kó sọ fún bàbá ẹ̀ tó fẹ́ bá a sùn pé jọ lo kọ́ńdọ̀mù o torí ìgbà tó táìmù yẹn àwọn ọmọ olórí ibú náà ń bọ̀ ìyá ẹ̀ ló stupid tí òun bá yẹ máa ń prevent ìyá ẹ̀ ló ya olóṣì tó bá ti bọ́ta fún mi ìyá ẹ̀ ni màá bú pé ìyá yìí máa ń dùn màá bú ìyá ẹ̀ màá rọ mi sí ìyá ẹ̀ nídìí ẹ ká play kí ni ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ eléyìí jẹrà yìí ẹ tẹ́ sí ọgbà wèrè kalẹ̀ lásìkò Valentine láti lu Fúlàní ẹ̀yin nu Ọlọ́run sọ̀rọ̀ wèrè. Sunday Igboho dúró kó o gbọ́ mi àbí àwọn tí wọ́n súnmọ́ ẹ̀ tẹ́ bá rí fídíò ẹ bá mi share kó dọ́dọ̀ Sunday Igboho gan fúnra ẹ̀
tí Sunday Igboho bá lo oògùn Sunday Igboho dúró kó gbọ́ mi àbí àwọn tí wọ́n súnmọ́ ẹ̀ tẹ́ bá rí fídíò ẹ̀ bá mi share kó dọ́dọ̀ Sunday Igboho gan fúnra ẹ̀. Tí Sunday Igboho bá lo oògùn tí ó fi ń ṣakọ tó fi ń sọ pé òun jọkùnrin tí kò bá lo oògùn yẹn kó disappear àbí kó wọ mọ́tò àbí kó gun ọ̀kadà bóde ìjáró pílẹ̀ náà lọ fẹ́ wọ̀ kó lọ sí Zamfara àbí Sokoto kó lọ bá amúbélò Turki tí ò jẹ́ káwọn èèyàn ní sinmi àbí kó jẹ́ pé Ìlọrin bí àwọn gbogbo àwọn bandit tó jẹ́ pé tó bá kó wọn jáde lóòótọ́ tá a bá wò wọ́n máa rí i pé lóòótọ́ àwọn bandit lélẹ̀ tí ò bá ṣe bẹ́ẹ̀ yẹn àtiwọ́ àtàwọn tí wọ́n tẹ̀lé ẹ àti àwọn tó ò tẹ̀lé àti òòṣà ẹ tó ń pè àti òòṣà tó ń pè ọ́ níjọ kúre papọ̀ òfò lọ́jọ́ máa ṣe yín papọ̀ tó bá jẹ́ pé òun parọ́ fún wa pé olóògùn ká ní pé ró lòun pa fún òun tàn wọ́n jẹ́ kó má dáa fún ibi tó ti jáde wá tó bá bá wa mú gbogbo àwọn ọ̀dà. ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọ Fúlàní ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọ Fúlàní you say where is my red ṣé èyí tí mo wọ̀ yìí kò kí ń ṣe red Ankara Valentine lèmi náà wò mí náà Ankara Valentine làwa ń ṣe Ankara Valentine ò là ń ṣe ẹ má ní mi lára o. I know he's a Fulani boy ṣé ẹ ti gbọ́rọ̀ lẹ́nu ọmọ Karon gan ni kò ní dáa fún Usman Dan Fodio bàbá yín òfò lómi ẹ̀fọ́ ń ṣe òfò ló máa ṣe kò kúre kò ní sùn rẹ̀ látòrí ẹ ti wá bẹ̀rẹ̀ lórí ìwà àárín lọ́gbẹ̀yìn ni ọbẹ̀ yẹn jèrè lẹ́yìn ọkọ̀ inú kó jábọ́ kí mọ́tò tó ń bọ̀ lẹ́yìn kó pa àbí kó jẹ́ kókó sí ọwọ́ táyà ẹ̀yìn kí táyà tẹ̀ mọ́lẹ̀ ọ̀ ní jèrè ó máa sàn lọ ni tó bá yẹ pé ó easy ni àwọn bàbá yín nínú gbọ́tà ti wá kí ló tó lórí burúkú àwọn bàbá yín tí wọ́n ní ọmọ ẹyọ kan bíi Sunday Igboho ẹ bá mi tẹ thumb up lórí ṣé ẹ bá mi share fídíò àmọ́ bí èèyàn 160 something ṣe ń wò wá tó yẹ pé èèyàn 28 pẹ̀lú ló tẹ thumb up ó dẹ̀ pé àwọn Fúlàní ló pọ̀ mí bí bó yẹ pé àwọn Fúlàní ló pọ̀ mí bí ìyẹn inú mi ti ẹ̀dùn ẹ lè lọ jíṣẹ́ fáwọn bàbá yín tó yẹ pé àwọn Yorùbá náà wà lórí péèjì ni wọ́n á máa tẹ thumb up lórí ṣòrí ṣùgbọ́n àwọn Fúlàní náà wà bíbí ṣẹ́rẹ́ lórí ibú ọmọ òfò ẹni àìjírí ẹni àìjíkò mo ń bọ̀ wá bá ẹ o mi tí lọ mo fẹ́ lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho kí wọ́n lọ sọ́dọ̀ ààrẹ Gani Adams ilẹ̀ ti ṣú ànífẹ́ pẹ́ lóṣù àwọn èèyàn máa fẹ́ pè wọlé èèyàn kan ní stop eating cows wọ́n ní ẹ̀yẹ́ jẹ màálù mọ́ ẹ jẹ́ kí ebi lu àwọn wèrè yìí pa màálù tẹ̀ ń jẹ wọ́n ti dó màálù wọ́n ti sátírà sára màálù ẹ̀yin èèyàn mi wọ́n ní ẹ̀yẹ́ jẹ màálù mọ́ ẹ̀yẹ́ jẹ màálù mọ́ ẹ̀yẹ́ jẹ màálù mọ́ mo kí yẹn káàárọ̀ ẹ̀ka sàn ẹ̀ka rẹ̀ kú dédé àsìkò yìí according to the time tí sòyí bá ba yẹn bá wa power tap lórí TikTok yẹn tẹ̀sẹ̀ the request mi lè gbé yín wọlé láyé pé power tap yẹn wọ 10,000 kò sí bí mo ṣe fẹ́ ṣe tí bá gbé yín wọlé tó máa drop so kí ni essence pé mo fẹ́ gbé yín wọlé tó dẹ̀ wà mẹ́ tó ń wò mí gan bí almost 40 so tí wọ́n lè bá wa power tap ẹ̀ kájọ máa wúra wa bẹ́ẹ̀ yẹn ṣe pé eléyìí bú lọmọ yìí torí ọmọ kékeré wọn máa burú ìtàn ẹran ló máa ń béèrè fún lọ́jọ́ iléyá orí ẹ̀ ti burú o ṣe ẹgbẹ́ yẹn lọ́kì ní mọ́rùn ọmọ inú igbó ni wọ́n igbó làwọn bàbá wọn ń gbé àtọ̀ Fúlàní náà fi bí ọmọ òfò bó ń bọ̀ wá báyìí ní tíra ètẹ̀ ààrẹ Gani Adams wáyé pé Yorùbá gidi ní lóòótọ́ o ẹ bá wa pe àwọn ọmọ yín tó wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè tó ti fẹ́ bẹ̀rẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti ṣí géètì kalẹ̀ ààrẹ Gani Adams Sunday Igboho ló sọ̀rọ̀ lórí Punch newspaper ó ní I am ready to flush out terrorists from Yoruba land Igboho ló sọ̀rọ̀ yìí ó ní òun ready láti flush out àwọn terrorists from Yoruba land bàbá Tinubu la ṣe ń sọ̀rọ̀ pé ẹ bá wa mọ̀ tẹ́ máa ṣe gọ́fìnà Kwara State ò ní ṣe nǹkan kan o tó máa fi pa everybody tán alẹ́ yìí sìn wọ́n ti yà wọ́n sàárẹ̀ wọ́n ti sùn kó tó di pé wọ́n yàbò wọ́n ní sàárẹ̀ báyìí lálẹ́ yìí ní èní 15th of February 2026 Sunday Igboho dẹ̀ ń sọ wípé tẹ́ bá fi òun lẹ̀ òun rẹ́dí àti flush àwọn people yìí out gbà tó dé nísìn ọdẹ tó lọ sógun ni tó ní òun pa
òun pa kí ni ó pa ẹranko 6 lógun ó délé ó tẹnu ẹdìyẹ 6 pa ṣé tójú ọba tẹ́tílé ṣé ojú òtó ti ta ewu Sunday Igboho tó dé nísìn ẹ wá dúró èrò níjọ́ tó ti dé báyìí gan yàrá ẹ̀wọ̀n ò jẹ́ kó sinmi ẹ pé Sunday Igboho everybody ló ń lọ sọ́dọ̀ ẹ̀ bó lè yẹ pé àwọn olórí ibú alábọ̀dé náà wà nù wọn ṣùgbọ́n àwọn ò bínú àyàfi tó nítorí wọn bá tẹ̀lé débẹ̀ ló kù tó bá tẹ̀lé débẹ̀ nǹkan á ṣe ogun o nǹkan á ṣe o bá jẹ́ Yorùbá o bá jẹ́ ọmọ Fúlàní o bá jẹ́ whatever tó bá tó fẹ́ gbàbọ̀dé lẹ́lẹ́kì nǹkan máa ṣe ẹ̀ tó àwọn tó gbàbọ̀dé lákòókò nǹkan ṣe wọ́n wọn ò lè sọ síta ní nǹkan á ṣe ẹ́ àhògùn gbọ́ nǹkan tó máa ṣe é tó yẹ pé ìwọ kọ́ ló máa ròyìn nǹkan máa rún ẹ sára wàá tẹ̀ a máa rún ẹ from 1 generation to 12 generation wàá ti sán sára tó yẹ pé táwọn ọmọ ẹ bá bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ ìran díìrẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní jẹ̀yà lọ́jọ́ iwájú tó máa dé bí wọ́n ní bàbá yín nígbà kan tó pé ẹnìkan jẹ́ Sunday Igboho tí tó bá wuyì kan máa ń pariwo tó ń kálò lò báyìí àgbà yín nìkan ti ṣe bàbá yín a máa fún ẹ ní transfer ìyà yẹn pé ìyà kan máa ń transfer ìyà yẹn ó ti wà ńlẹ̀ kò ní pé yẹn kọ́kẹ́ ṣe ń ṣe pé ó ti wà ńlẹ̀ already ó fẹ́ gbàbọ̀dé transfer wàá jẹ́ àrọ́mọdọ́mọ olórí orí 12 kó tó máa rí solution díẹ̀díẹ̀ so àwọn bàbá so àwọn ọmọ yẹn wọ́n máa gbé ẹ ṣépè nínú sàárè tó bá wà mi mọ̀ bóyá mọ̀láìkà kan wà tó máa jọ ẹ́ ń gi o àbí mọ̀láìkà kan ò ní jọ ẹ́ ń gi o mi mọ̀ pa yẹn o ṣùgbọ́n àwọn alálẹ̀lẹ̀ Yorùbá ó bá padà wá o àwa bí pé wàá tún padà wá kó kú wàá tún padà wá ọmọ àwa jẹyà yẹn bí kọ́lọ́run bí káwọn alálẹ̀ kan fi ẹ́ já gbòǹgbò lójú ọ̀nà báwọn yẹn bá ń lọ sóko wọ́n máa ṣá ẹ ládàá lórí wọ́n máa sunkún sínú onílé sunkún síta bí kan fi ẹ́ dá bí ewúrẹ́ bàbá Johnson yàrá tí ẹ̀nà bá dáná tán bá máa domi rẹ̀ ti sí ẹ lára ó tẹnu bóúnjẹ báyìí wọ́n á fún ẹ nígi lórí wọ́n á padà wà á jẹ̀yà yẹn ó máa yó gan wọ́n á kọ́ǹkì gan kò sí àwọn èèyàn wọ́n ti bù nǹkan lẹ̀lẹ̀ sílẹ̀ Yorùbá so now Sunday Igboho ọ̀rọ̀ tó sọ ni ó ní I am ready to flush out terrorists from Yoruba land Igboho February 12 kọ́ ni 2026 àbí February 17 2026 now ẹ wá gbọ́. ẹlẹ́nu jáwáyà yọkọlú ẹlẹ́nu jáwáyà yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọ̀ké yọkọlú wọ́n nípa àṣẹ tá a fi nàyálé àṣẹ ń bẹ lájà fún ìyàwó kábíyèsí Olódùmarè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àwa tá a jọ ọmọ káàró òjíire ọjọ́ òla tó fẹ́ gbọ́n ẹni tó fi gbogbo ilé ayé rẹ̀ tó fi gbogbo ìgbésẹ̀ ayé ẹ̀ tó yẹ pé owó òṣèlú ló fi kó ọrọ̀ jọ. ẹ máa bó ṣe ń sọ̀rọ̀ ẹ rí pé ọ̀rọ̀ tó ń pè ó ju àwọn Fúlàní èdè ẹ̀ ju èdè àwọn Fúlàní èdè ẹ̀ ó jọ èdè àwọn Fúlàní because mi ti play tán o ẹ bá wa tẹ tán pop lórí show yìí mi láì bí àwọn èèyàn ṣọ lórí show yìí tí wọ́n kàn ń wo show yìí tí wọ́n tẹ tán pop we have almost 200 people watching 40 thumbs up kí ló dé má lè lọ bí iṣẹ́ tí mo dé níwèé tí mo ti wá ń show fídíò ẹ pé mi ì ṣe show rárá lánàá ẹ mọ̀ pé kò easy kò sí wàhálà I will not repeat thumb up mọ́ lórí show eléyìí for today ó tún dijọ́ mi ọjọ́ ìbóyá ọ̀la tí mo bá tún ṣe show so I don't want to be begging for anything. Now fídíò yìí níbi tí wọ́n ti send ẹ̀ sí mi kó lọ wò ó àwọn tí wọ́n share fídíò yìí wọ́n lé ní 1000 àwọn tí wọ́n share ebi tó ń ti bolóyè Sunday Igboho yìí wọ́n lé ní 1000 because negativity làwọn èèyàn máa ń like kó máa share thank you my love mo sún ẹ bá wa power tap kẹ́ lè send request kí n lè gbé yín wọlé because tó bá sí power tap má gbé wọlé má kàn drop again. Thank you. Now let's listen. ẹlẹ́nu jáwáyà yọkọlú kò wá tán bí
ìyàwó gbọ́kọ̀ sẹ́lẹ̀ ọkọ yọ̀kọ̀lú wọ́n ní pàṣẹ tá a fi nàyálé àti ń bẹ lájà fún ìyàwó kábíyèsí olódùmarè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo àwa tá a jọ ọmọ káàró òjíire ọjọ́ òla tó fẹ́ gbọ́n ẹni tó fi gbogbo ilé ayé rẹ̀ tó fi gbogbo ìgbésẹ̀ ayé ẹ̀ tó yẹ pé owó òṣèlú ló fi kó ọrọ̀ jọ owó ẹsẹ̀ wọn ní sùtàmbì ẹ bá wọn jà ń bì ọ wá fi gbogbo owó náà ó fi kó ọrọ̀ jọ ọ wá lóhun lòun fẹ́ gbà wọ ọmọ Yorùbá lé ọjọ́ òla tó fẹ́ ní làákàyè ẹ wá lọ ń gbé ilé ìfẹnujá wáyà yẹ lọ ń gbé sẹ́gbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ tóun fi gbogbo ìgbésẹ̀ ayé rẹ̀ jagun fọmọ Yorùbá kò jẹ́wọ́ òṣèlú rí kò gbowó òṣèlú rí kò bólóṣèlú ṣe rí gbogbo ìjà tí ààrẹ jà pátá láyé. ààrẹ ò jẹ́wọ́ òṣèlú rí kò bólóṣèlú ṣe rí kò ṣe kínní kan rí. ẹ bá mi rán eléré ibú ọmọ òfò yìí létí Gani Adams àti Jonathan ex-president of Nigeria. Jonathan ló kìí ṣe olóṣèlú ó dàbí pé pọpọ́fù ni wẹ́rẹ́rẹ́ o àmọ́ tó ti rí wẹ́rẹ́ mi wẹ́rẹ́rẹ́ o ó dàbí pé pọpọ́fù ni Jonathan ń tà ètò bàbá wa rí ojú wèrè yìí àwọn èèyàn ní kẹ ẹ fún wa ní fídíò ẹ tàbí píkṣọ ẹ fún wa ní fídíò ẹ tàbí píkṣọ ẹ because wèrèrè o ẹ jẹ́ ká rí píkṣọ ẹ ká gbé síta ẹ mọ̀ nǹkan bó ṣe wà yìí ó lè wà lára àwọn tí wọ́n ń lọ sílé olóyè Sunday Igboho tí wọ́n lọ ń kí Sunday Igboho àbí mo parọ́ ó lè wà lára àwọn tí wọ́n ń lọ lé Sunday Igboho we need to find his picture yes tí wọ́n lọ kí Sunday Igboho ibi tí Sunday Igboho ti sọ wípé ẹ dà wọ́n rú ẹ pa wọ́n ẹ ṣe kinní kan he should come and prove it for us bóyá òun ni Sunday Igboho wọ́n pé kán lọ pa àwọn èèyàn bóyá òun ni Sunday Igboho wọ́n pé kán lọ dà wọ́n rú we should just come and prove it for us we'll be happy I proof ẹ ogun ló máa pa ẹ o oh my God ó láti wá prove ẹ fún wa we need to see a ní láti rí bí Sunday Igboho ti rán ẹ kó lọ pààyàn tí bí wàá dẹ̀ ṣó ẹ fún wa bàbá mi Yẹmi wọ́n lówó tí Gani gbà lọ́wọ́ president Jonathan ń kọ́ ẹ mọ̀ pé Jonathan ò kì í ṣe politician pọ́pọ́ọ̀fù Jonathan máa ń dín àwọn máa ń tò gógóró ìyá mi ẹ káàbọ̀ Jonathan máa ń ta ògógóró àbó máa ń dín pọ́pọ́ọ̀fù bó lè máa ń ta kúlíkúlí ni àmọ́ sọ̀rọ̀ sókè wèrè. ẹ wá lọ ń gbé ilé ìfẹnujá wáyà yẹ lọ ń gbé sẹ́gbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. mi fẹ́ sọ̀rọ̀ lọ sí ọ̀dọ̀ ààrẹ because mo kàn wò pé wẹ́ kò sí nǹkan tó lọ́hùn ò lè ṣe ẹni tó bá tíyàn bá ti tó ti wò pé ẹni tó ní kò lè pàgọ́ wọ́n ní ẹni tó yẹ kí wọ́n tà kan fi rà tùpà ó wá dẹni àjìtàn náà wò lọ́gànjọ́ oṣù kejì ló tẹ́ ṣe kínní kan summit security summit yín lélẹ̀ tí yìí tó pe rẹ̀ ní ìmáàmù lọ́rin yẹn chief ìmáàmù àwọn Fúlàní from abúlé àdó tó ọmọlé contract Jonathan settle it yìí tó pe rẹ̀ ní chief ìmáàmù àwọn Fúlàní nílọrin ìjọ wo ló sọ̀rọ̀ náà ìpè tó bá fẹ́ jagun kò lè dúró ẹ̀yìn odi kó máa bọ̀ ń lé ni ibẹ̀ làwọn náà ti wá tẹ̀sán mọ́ táwọn àgbà kan táwọn lè máa sọ síta lórí péjì bá wù ìgbà tí mo sọ fún jẹ́ pé máa folóyè ilẹ̀ ẹ̀rù bí àwọn ìṣàwàdà ni mo yí ọmọ bàbá olódò dẹ ọmọ bàbá olódò òkùnmọ̀ mo sọ fún kó máa fàdùsá sílẹ̀ waiting no be Akanbi ṣé no be Tinubu mo na forget am you go need this guy gbogbo yín gbà yẹn ẹ bú mi àwọn àgbà kan kọ̀ọ̀kan tẹ́ pé wọ́n àwọn gan tó rí fídíò ẹ̀hún chief ìmáàmù Fúlàní of Ìlọrin they were like what we need to tẹ̀sán mọ́ àwọn tẹ̀sán mọ́
by the special grace of Elédùmarè àti gbogbo àwọn tó lọ́n gbélé ayé lọ́wọ́ àwọn tó wà táwọn tó ti lọ today Adisa is a free man. Sunday Igboho yìí ló gba 50 million lọ́wọ́ Tinubu àbí 50 million ló sọ pé gbà àbí 50 billion àbí 50 billion àbí kíní kan wẹ́ Igboho agúnmu òwò ni bàbá yín ti dé ẹ fẹ́ trend pẹ̀lú orúkọ ẹ̀ bàbá yín ó ti wọlé dé we know wọn ò bí yín kú if you no be Igboho you no fit be anybody Adisa ni sẹ́ẹ̀. Ọlọ́run Igboho ní jàre Adisa ní sẹ Adisa ní jàre ẹ fẹ́ kú Ọlọ́run ẹ máa fẹ́ gbé sọ̀rọ̀ sókè wèrè o. ààrẹ tó ń fi gbogbo ìgbésẹ̀ ayé rẹ̀ jagun fọ́mọ Yorùbá kò jẹ́wọ́ òṣèlú rí kò gbowó òṣèlú rí kò bólóṣèlú ṣe rí gbogbo ìjà tí ààrẹ jà pátá láyé democracy lé ọ̀rọ̀ ọmọ Yorùbá ni ẹ wá fi ń wé janujanu àwọn olóṣèlú ẹ fi ń wé ajá àwọn olóṣèlú kọ̀tẹ́ báyìí àṣìwọ́ lè béèrè àpúfá. àjẹwọ́ lè béèrè àpúfá ó dùn mí pé lẹ̀ ti sú bàbá yìí má tó ráyè lọ́la má tó play video má wá analyse dáadáa má wá fi ẹ́ ṣe tí má ráyè ni o I'm not promising o tí má ráyè lọ́la má wá fi ẹ́ ṣe àṣẹwọ́ lè béèrè àpúfá ó lè béèrè àpúfá lè rí ibú ó lè yẹ pẹ́lẹ́ ha ní ìyẹ́ ẹgbẹ́ ó lè yẹ pẹ́lẹ́ ha ní ìyẹ́ olórí ibú ọmọ tó yẹ pé wọ́n yọ okó ní ìdí màálù bá náà ti bọ̀ di ìyá ẹ̀ ẹranko sọ̀rọ̀. ààrẹ sọ̀rọ̀ ń jọ kí náà ní ọjáde òun ní ìdàpọ̀fà kẹ́kẹ́ òun ṣe kí nìkẹ́ àsọ̀padà ṣẹ̀sìn ẹ̀wẹ̀ sí ti wá ń ṣe báyìí yọkọ̀lú kò wá tẹ́ bí ẹ lọ comment section rẹ̀ kẹ́ lọ wo comment bámbám àṣìwọ́ lè béèrè àpúfà kò yẹ kó béèrè àpúfà ó yẹ kó kóbọn lọ pa wọ́n náà ní ìfẹ́nu jáwáyá àṣìwọ́ lè bẹ̀rù ìjọba kábíyèsí Olódùmarè. àṣewọ́ lè béèrè àpúfà olóyè kí ló tẹ̀ yín náà ń béèrè àpúfà Àdìsá kí ló tẹ̀ ń béèrè àpúfà mo fẹ́ ṣèké ni o ẹgbẹ́ bá ti ń nọrùn báyìí mo ń wá fídíò tí mo fẹ́ fi ṣèké mi gbé yẹn sí tòsí fídíò yóò dẹ̀ sí nítòsí bó ni fídíò yìí wá ok mo ti rí ẹ. Sunday Igboho àṣewọ́ lè béèrè àpúfà kí ló dé tá a béèrè àpúfà ó yá. ẹsẹ̀ kéku ẹ máa kéku ni inú abímọ kú òkè ń dùn ún Sunday Igboho ti wọlé ẹ máa kéku ni ẹ ní kékè ẹ máa sunkún kú ni ẹ máa kéku kí ni mo sọ fún yín ẹ máa kéku ni ẹ wo Sunday Igboho ẹ rí pé lóríire èèyàn ni bàbá wa Ládọjà PDP ni wọ́n o bàbá wa Tinubu APC ni o lórí Sunday Igboho PDP àti APC wọ́n dẹ̀ ṣiṣẹ́ papọ̀ ìjọ tí ìran Yorùbá ti wà gédégbé ìran Yorùbá kan tó unite tó bá yóò sí rí ẹ máa kéku ni o ẹ sọ pé Sunday Igboho yà ẹ máa kéku ni. olóko gbọ́ mi àbí àwọn tí. gbẹnu ẹ̀dá kẹ́mi kòkòrò ibùsẹ̀ ẹgbẹ́ kan ẹ máa kéku ni lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ máa ọ̀nà àgò cry ọ̀nà àgò táyà ẹ máa kéku ni lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ máa wo àsunwọ̀ sàárè lẹ́kùn yín àsunwọ̀ sàárè òun ni ẹkùn yín
náà sọ̀rọ̀ sókè tó kàn tó ẹ̀ṣẹ̀ wọlé. Sunday Igboho dúró kó o gbọ́ mi àbí àwọn tí olórí wọ́n ibú súnmọ́ ọmọ ẹ bá ẹran. rí fídíò ẹ bá mi share ẹ bá mi Ọmọ ẹran. share kó dọ́dọ̀ Sunday Igboho gan fúnra ẹ̀. Tí Sunday Igboho ò bá lo oògùn tí ó fi ń ṣakọ tó fi ń sọ pé òun jọkùnrin tí kò bá lo oògùn yẹn kó disappear àbí kó wọ mọ́tò àbí kó gun ọ̀kadà bóde ìjáró pílẹ̀ náà lọ́fẹ́ wọ̀ kó wọ̀ kó lọ sí Zamfara àbí Sokoto kó lọ bá amúbélò turgi tí ò jẹ́ káwọn èèyàn ní sinmi àbí kó jẹ́ pé Ìlọrin bí àwọn gbogbo àwọn bandit tó jẹ́ pé tó bá kó wọn jáde lóòótọ́ tá a bá wò wọ́n máa rí i pé lóòótọ́ àwọn bandit lélẹ̀ tí ò bá ṣe bẹ́ẹ̀ yẹn àtiwọ́ àtàwọn tí wọ́n tẹ̀lé ẹ àti àwọn tó ò tẹ̀lé àti òòṣà ẹ tó ń pè àti òòṣà tó ń pè ọ́ ẹ ní jọ kúre papọ̀ òfò lọ́jọ́ máa ṣe yín papọ̀ tó bá jẹ́ pé òun. ṣèyí sọ ohun ẹ̀dá wọn padà bọ̀ àwọn dàgbò pẹ̀lú wọn gbé tèlókè ṣèyí sọ ohun ẹ̀dá wọn padà bọ̀ àwọn dàgbò pẹ̀lú wọn gbé tèlókè ọlásàgbé ẹ̀dá ó sì lékè ìgbàdójú omi téńté nílé bí wọ́n sílẹ̀ máa wòye ìdàgbérí omi téńté nílé bí wọ́n sílẹ̀ máa wòye bàtà ní ìborí èlé a ó sì lékè bí wọ́n sílẹ̀ máa wòye kí wọ́n sílẹ̀ máa wòye wọn. ṣèyí sọ ohun ẹ̀dá wọn padà bọ̀ bí wọ́n sílẹ̀ máa wòye àwọn dàgbò pẹ̀lú wọn gbé tèlókè bí wọ́n sílẹ̀ máa wòye ọlásàgbé ẹ̀dá ó sì lékè gbígbàdójú omi téńté nílé bí wọ́n sílẹ̀ máa wòye téńté ló máa ń lé bẹ́ẹ̀ ni tí bá ti dé orí omi báyìí ó máa ń lé téńté ni ọlá àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá máa lékè yín gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá tún gbèrò pé bó ṣe ń pa wá nílẹ̀ Yorùbá ẹ̀ òun tó ẹ̀ tiẹ̀ lè rí ṣe náà ni Sunday Igboho Ọlọ́run ti lò ó fún wa nílẹ̀ Yorùbá òun ló mú unity wọlẹ̀ Yorùbá orí ẹ̀ ni bàbá Ládọjà PDP àti Tinubu APC lásìkò tí election kù bẹ́ńbẹ́ tó yẹ kó ní kálukú máa jà sí fún pátì ẹ̀ orí Sunday àti sọmadé yẹmọlá méjì náà ti pawọ́ pọ̀ báyìí wọ́n ti ṣe tilẹ̀ Yorùbá. ìgbàdójú omi téńté nílé àdìsá bí wọ́n sílẹ̀ máa wòye wọn ṣèyí ṣàwọn wọn ń padà bọ̀ bí wọ́n dá gbogbo ẹ̀rú wọn kété sókè bí wọ́n sílẹ̀ máa wòye àdìsá wọ́n dá gbogbo ẹ̀rú wọn ṣètè sókè. àwọn olórí ibu àwọn ẹni òfò ẹ sàn lọ ẹ ṣe òfò ni ẹ ṣe òfò ni máa ṣòfò ni ètò bá fẹ́ pè wọlé wọn rẹ́dí àti pè wọlé o. sọ̀rọ̀ pa èyí tí ń dààmú wa gangan tí yóò jẹ́ kí Ààrẹ Ọ̀nà Kakanfò oníṣẹ́ ṣe ìkà làwọn gómìnà wa ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ sọ fún wọn ni o ilé mi wà ní Taiwo Road Ọjàyà number 42. fẹ́ gbéra nílọrin lẹ́kọ̀ọ́ màá dápẹ́ pé mo fẹ́ gbéra lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n mo fẹ́ sọ ìyàwó rẹ̀ lóko kọ́ dáná lọ́nà Ìbàdàn ẹ̀gbọ́n mo fẹ́ sọ. Chief Imam àwọn Fúlàní wọ́n ti wọ sàárẹ̀ lálẹ́ yìí o ní 15th of February 2026 wọ́n ti wọ sàárẹ̀ lálẹ́ yìí àwọn wèrè yẹn ti wọ sàárẹ̀ báyìí lálẹ́ yìí ẹ bá wa lọ síbẹ̀ ẹ má wulẹ̀ dágbádá bolẹ̀ ẹ bá wa tẹ́wọ́ bí ẹ bá ń gbé ìyá mi. ní 1974 ayé Ismail Danfodio ní 1322 irọ́ no ọmọ Yorùbá àkóyàn jẹ àgbọ́ nánà sẹ́ àgbọ́ ẹni tí àkóyàn jẹ ẹni bọ́ọ̀lù tó máa dìde fún wa nílẹ̀ Yorùbá ó nìkan la mọ̀ ẹ sọ̀rọ̀ sókè. ìjọba olùkọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ ó lò fẹ́ dáná torí ilẹ̀ Yorùbá ní ìjọ tó pọ̀ wọn á ní ikú ló ní wọ́n gúnra wọn pa ACC ló ní ó sì ra wọn gbọ́ àwọn tí pẹ̀lú ìbájọ ara ẹ̀ níbí náà. wọ́n ní àdúgbò ló ń ya àwọn tó fi ná rẹ̀ dey play gbogbo ọ̀fọ̀ yìí ẹ má pàtó Sunday Igboho mọ́ ẹ lọ pa fún wọn nínú igbó ẹ wá pàdé mi wọ́n pa wọ́n ní sàárẹ̀ nísìnyí ẹ lọ pàdé wọn ní sàárẹ̀ Ìlọrin tẹwàá yẹn gan wọ́n wọbẹ̀ wọ́n pààyàn kíní kan ṣe kíní ẹ má gbé wèrè wa.
tẹ̀lé o àìdẹ̀ lo òṣèlú níbi ẹ̀mí ènìyàn. Lagos State ní last week wọ́n búkú budget 4 trillion ní Lagos State 4 trillion ní Lagos State nìkan nínú 4 trillion kéèyàn wá pé ọmọ ìyá ẹni tí ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. 4 trillion wọ́n bùkù ní Lagos State so kọ́ wá pé ọmọ ìyá wọn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò sọ̀rọ̀ sókè wèrè. a ṣe fẹ́ mójútó Èkó kò sí local government bẹ́lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ní structures yìí ẹgbà in-laws ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí. àwọn Haúsá ran ìran wọn lọ́wọ́ gbogbo gómìnà Yorùbá tó ti Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá dúró owó tí ó ná fún gbogbo programu yìí kí ló dé ṣé wọ́n dá lé sẹ́lẹ̀ ni ẹ̀yin lẹ́yìn kí wọ́n lù àwọn òróró jì. ẹ̀yin náà gbébọn ṣíbì máa mú sọ pé àwọn òróró jí ṣíbì ẹ̀rọ wá kàlà àbí lọ́ọ̀gì ẹ máa wọlé láti lọ wọ Central Bank gbogbo ọ̀fọ̀ tẹ máa ń pa yẹn kíní kan ṣe kíní kan gẹ́gẹ́gẹ́ ẹ lọ gbé nǹkan ẹ wá máa ṣìn kẹ́tẹ́ máa dọ́dọ́ tí bólè tún jí ni kẹ́tẹ́ máa gba ransom ẹ ṣáà ti ṣe kán bẹ̀ ṣèbí kówó ti wọlé lẹ́fẹ́ kówó ṣáà ti wọlé lẹ́fẹ́ ẹ lè lọ bá bélò tún jí kẹ́tẹ́ máa ṣe kówó lè wọlé kówó ṣáà ti wọlé lẹ́nu síbì máa ọláwọ̀ òróró jí síbì máa mọ̀ òróró jí ẹgbàá wa ògbèsè dé o. àwọn sì fàyè. So ilé ìfẹ́fà yóò bẹ̀rẹ̀ pé each word tá a ní ẹ̀ẹ́dẹ̀ mọ ipa tí Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ sẹ́wọ̀n pé ẹni tí wọ́n yàn ní olóyè tí ìjọba fẹ́ ràn yàn lọ́wọ́ ìjọba mọ ọ̀nà tàbí lè ràn yàn lọ́wọ́ ìpè ẹ wo north ẹ wo ọmọ tí èsì ẹ̀rá wa ọmọ Haúsá tí èsì ẹ̀rá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó lè sọ ní bílíọ̀nìà kí ni wí ẹnu ẹ̀jẹ̀ gánà Tinubu. so owó ṣàlẹ̀ yìí fẹ́ ṣá lórí owó yìí náà ni owó ṣàlẹ̀ fẹ́ ó ti clear ẹ̀yin tèmi ṣó clear ó ti ń clear báyìí. àwọn oníkẹ́ ẹ̀kọ́ túmọ̀ rẹ̀ thomas ó ti sílé wọ́n gbé owó ńláńlá fún láwùsá kẹ́ ẹ wá pé ọmọ ìyá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lábẹ́lẹ̀ ẹgbà báyìí ilọ́ọ̀sì local government mẹ́rin ló wà lẹ́kọ̀ọ́ èyẹ báyìí ni ilọ́ọ̀sì méjì fún each local government lọ́kàn Ondo state ilọ́ọ̀sì méjì fún local government ọ̀kan Ọ̀ṣun state ilọ́ọ̀sì méjì fún local government Ọ̀yọ́ state ilọ́ọ̀sì méjì fún local government ẹ wá mú pẹ́sì ṣé ẹ rí olè tẹ́ ẹ bá ti gbá mú. bẹ́ẹ̀ sì máa ṣe ìjọba nu ẹ wá burú tí kú mi ṣe Buhari mọ̀ yìí pé kú mi aláburú ni wọ́n dẹ̀ tó kọ́ kó sí lábẹ́lẹ̀ wọn ò lè jẹ́ kí ẹ ò bì sí kí ló dé táwa ní ẹni tó lè gbà wálẹ̀ tá à ní kú gbogbo ẹ tó lọ́wọ́ bá ní kó Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní ṣẹlẹ̀ kejì o. ẹni wọn lòun ní kó Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní ṣẹlẹ̀ kejì Tinubu tẹ̀ ń gbọ́ wọn lẹ̀ nílò ẹlẹ́ẹ̀kejì rèrèrè o. security méjì ló wà Facebook security wà. ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ gangan lélẹ́yìí ìbẹ̀lá dé yìí o mo fẹ́ kẹ́ gbọ́ gangan la dé ẹgbẹ́ ìjọba fi ìmáàmù àwọn Fúlàní tó ti ń sọ̀rọ̀ ṣe pé mi ò kí ń ta sí because èmi ò ní mo kéèyàn máa tẹ́wọ́ kéèyàn wá kó àwọn kọ́ọ̀pù tó kù ní ọ̀dà gold àwọn kọ́ọ̀pù tó kù ní ọ̀dà gold kéèyàn wá kó jọ pẹ̀lú abọ́ kó máa wá tẹ́wọ́ nígbà tí wọ́n pààyàn ńlẹ̀ Yorùbá ẹ kó kọ́ọ̀pù jọ kọ́ọ̀pù tó pé bí àwọn painter náà spray ẹ̀ ní ọ̀dà gold nígbà tí kinní kan ó wá ń bọ̀ láti no we don't want that we want jagunjagun not janujanu security méjì ló wà ẹ jẹ́ ká gbọ́ Wúsídà olùtọ́ lè jẹ́ kí n play ìyá yìí Ṣèyí Ṣọ̀ún Wúsídà alátẹnujẹ
ó dá gbogbo ẹrù ó kété sókè fi wọ́n sílẹ̀ máa ò ṣe wọ́n lọ́lá Elédùmarè a ó sì lékè. ẹ̀rí olè tẹ́ ẹ bá ti gbá mú. bẹ́ẹ̀ sì máa ṣèjọba nu ẹ wọ aburú tí kú mi ṣe. nígbà yìí pé Kúmi aláburú ni wọ́n dẹ̀ tó kọ́ kò sí lábẹ́lẹ̀ wọn ò lè jẹ́ kí ẹ ò bí sí kí ló dé táwa ní ẹni tó lè gbà wálẹ̀ tá à ní kú ọgbẹ́ tó lọ́wọ́ wọlé kó ọ̀rẹ́ rẹ̀ kankan kò ní sẹ́lẹ̀ kejì o. security méjì ló wà Facebook security wà mo lọ́mọ̀gùn 50 mo lọ́jọ́ yìí ìta àdámọ̀ táàmà eléyìí tá a wà yìí náà pè ní reality security. eléyìí ni o face to face ọ̀rọ̀ àkájọ kọ́ ọ̀rọ̀ àtìbáyámọ́lọ́rùn cooperative kọ́ bí ráìsì bá wá ń pàkúta sẹ́nu alubára láti wá gbọ́. tó bá fẹ́ máa búyàn dáadáa tí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe gbogbo ẹni tó bá pè ní rẹ̀ nínú Facebook. ìtumọ̀ yẹ kẹ́ ẹ gbọ́ nìyẹn bàbá wa ikú bàbá yèyí ẹ máa get ready ẹ bá mi share video. àṣẹ́gun Fúlàní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́. ẹ bá mi share fídíò yìí fún ààrẹ àwọn kí lórúkọ ẹ̀ ààrẹ àwọn Fúlàní ó lóun ò rí àwọn ọmọ ogun lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Igboho Osha. Please, if you're on Facebook and you can come on YouTube Yoruba Wuyi, please come on YouTube Yoruba Wuyi. If you're on TikTok and you can come on YouTube Yoruba Wuyi, please come on YouTube Yoruba Wuyi. tí olóṣèlú bá pe èrò tó bá rèrò tó báyìí sàdánkátà fún olóṣèlú náà sọ̀rọ̀ sókè àdìsá ó dàbí kí n fún ẹ wo rí Sunday Igboho orí wọn ti kọ́lé èdùn bàbá ti jẹ ọbẹ̀ sọ̀rọ̀. àṣẹ́gun Fúlàní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yàn ọmọ ìlú Ìkẹjà pátápátá. ó ní kó má ṣe tán ẹ má ṣe jẹ́ kó dẹ̀ tán ó ní kó gbọ́dọ̀ tán kò yẹ kó mi tán lẹ́yìn ẹja òwò ogun má jalù lọ́mọdé yẹ mọ́ wí kálàfíà òjọba ni má jà sọ láńké tán olómi ò gbọ́dọ̀ tán lẹ́yìn ẹja wa ká má finá sórí òrùlé sùn ọmọ Yorùbá alọ́pọ̀ à ń jọ wọ́n àníyàn à ń jà bẹ́ẹ̀ alẹ́pọ̀lé àtúnjẹ là ń funfun èmi jù ọ́ ìwọ ojú mi láfi dédé adé inú níbí ni àti lára ọ̀dàlẹ̀ pọ̀ nínú wa ọmọ Yorùbá fọmọ Yorùbá kalẹ̀ nítorí owó ọba yìí lágbà balẹ̀ ilẹ̀ gbọ́n ṣòun ní àfòpèsè náà tó ń bẹ lórí òrùlé wa o oyè ọba jíjẹ ò sí bí ìtàtijọ́ mọ́ o ọba aládé ò lágbára lórí kásílọ̀ ó má ṣe o ẹni tó bá yẹ ládé ni ká gbádé fún èèyàn tó yẹ nípò ní káfíkò náà lọ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa àwọn àgbẹ̀ ti kúrò lóko tán ogun ajínigbé ajínipa insecurities lọ́tún lòsì o Sunday Igboho ní kálámọ̀ kọlọ́rọ̀ sí ẹ̀ dásìgbò ẹni ó mórí wá kó fọ́rùn sílẹ̀ ńlọmọ Adéyẹmọ ṣe ayé tó tó mo ṣe bá a ṣòun tọmọ Adéyẹmọ sọ padà ṣẹ ọmọ Yorùbá káyé tara wa lọ́pọ̀ gbogbo àwọn ajínigbé ajínipaná bẹ̀rù ọmọ Adéyẹmọ o ńbọkọ Fúlàní ni ẹjẹ́ àfìmọ̀ṣọ̀kan Sunday Igboho ké tọ̀tàn o Igboho Osha ọmọ Igboho mọ̀ ẹ́ nílùú alágbàdòde ọmọ atapẹtẹ wọnú omi ọmọ gègèlè wodò sànyà ìsànyà ọ̀rẹ́ ń bàbá yín láàrin ìdí omi kò sí náà kán sí lẹ́nu. ẹ bá a gbọ́ sókè sà. ìyá ọmọ Yorùbá Wuyi. bàbá mi ẹ̀yìn dà mọ́ ẹ̀ṣẹ̀ tí bí ṣẹ́dé ni Mr. Yemi mọ́ ẹ̀ṣẹ̀ tí bí ṣẹ́dé wọ́n lè ti àtàkì ìsàrẹ́ adíkà wá gbé fún yàtọ̀ àwọn èrè tó ń bú Sunday Igboho bá a gbọ́ sókè bàbá mi má bínú túnlé ẹ̀kan lóhùn. ṣe rí ìyá wa mo bẹ̀ yín mo tuntun yín bẹ̀ ohùn yín kò ní há. àjẹ́ àṣẹ. ẹ ní fọmọ di ẹ ní fi bọ̀dá àdìsá di. àṣẹ wà. ṣe rí. ẹ pa tap lórí TikTok a lè rí gbé wọlé má ṣe báyìí à ń gbọ́ yín. kínní kan lèmi fẹ́ bẹ̀ yín fún mà
pé ẹ mọ oṣù ẹ mọ ọjọ́ ṣe Sunday Igboho ẹ jọ̀ọ́ tẹ bá ti rí àtàkì àwọn tó bú wọn yẹn bí ìgbà tá à láìkì ṣe Sunday Igboho ni because star tó gbé wá ni the same thing the same ọjọ́ àtòṣù yẹn lèmi náà nítorí ṣẹlẹ̀ máa ń ṣẹlẹ̀ sẹ́mi náà ṣẹ́rí yẹn ló máa ń mú kírú wa lọ síwájú ìyẹn ló máa ń mú kí ẹgbẹ́ bá mọ ọjọ́ tá à ń sọ yàtọ̀ ṣù yẹn ẹ wádìí mà kò possible ká máa kírú ẹ̀ má ṣẹlẹ̀ sí wa ṣé wàá rà àwọn tán ní jagunjagun face face wèrè wọn wà ní ṣéfù mọ́mọ́ àwọn Fúlàní ó wà ńlọrin o kò lọ sáré o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́nu yìí ṣùgbọ́n wọn àtẹ́kì sáré báyìí ń sẹ́. wọn àtàkì sáré lálẹ́ yìí náà alẹ́ wọn àtàkì sáré lálẹ́ yìí. ṣe ti ríṣẹ́ ìlú tó dẹ̀ máa ìlú yẹn dẹ̀ súnmọ́ ó súnmọ́ ọ̀dọ̀ sífì máa mú o kò lọ́bẹ̀ kó máa lọ pọ̀ fọ̀. ṣéfù máa mú bó ṣe bá ti sọ pé èèyàn méjì ló wà mọ́ṣáláṣí ẹ̀ ó jẹ sífì máa mú láwọn méjì yẹn lórí náà ara ẹ̀ náà ṣáà ni. ẹni tó ń sọ pé security orí Facebook ìgbà tó lọ campaign ní Èkìtì àbí bó náà ti ní tí ṣe Sunday Igboho lọ tó ti sọ pé òkìní kan ṣe Sunday Igboho tó orúkọ náà fún ṣe Sunday Igboho bẹ́ẹ̀ náà jẹ́ kó mọ̀ orúkọ wọn ti pọ̀ ju Sunday Igboho lọ. mọ́tò tó náà bá tó ṣe láàánú pé kó náà wá sọ̀rọ̀ tó fi hàn kò sẹ́ni tó mọ̀ o òun náà bẹ́ẹ̀ tó máa sọ pé èèyàn tó bá tẹ́nìkan bá tó fi hàn ọ̀yàn ọmọyàn tó wà dà lónítọ̀ òun tó máa parẹ́ kó máa tó parẹ́ láìpẹ́ yìí. ibi tó lọ yẹ tí ò bá máa sọ nǹkan tó sọ yẹn wọn ò ní máa fún lówó mọ́tò tó ń wọ̀ wá. àtẹnu ni náà. tí bá play fídíò yẹn tán ẹ máa gbọ́ tó sọ wípé ẹni tó bá fẹ́ jagun kó má wà lẹ́yìn òdì kó máa bọ̀ nílé ó pẹ̀lú kọ́tà yẹn wá fi tẹ̀sán ọmọ pé Sunday Igboho gbọ́dọ̀ wọlé. mo mọ fídíò yẹn tó ní ṣe rí ní tó ṣẹlẹ̀ sólóyè tó bá ṣẹlẹ̀ sí ìrandíran Ìlọrin ló wà tí ò jáde nínú ilé tán gbogbo bó ṣe àtàkì gbogbo lọ́rùn o. Ìlọrin ló wà gbogbo bó ṣe àtàkì. bẹ́ẹ̀ni bó ṣe àtàkì lọrin tí ò kú ní mọ́ṣáláṣí elérò méjì ẹ̀ o. àwọn tó ń kó kiri tọ́jọ́ tó ń bá ṣe fídíò òun náà ló ń kírun fún o kò ní èrò ní mọ́ṣáláṣí ẹ̀ o kò ní ìyá ẹmọ pásẹ́jì ló ti fi ṣe mọ́ṣáláṣí ìmọ̀ọ́mù pásẹ́jì. ẹ ṣe bàbá wa ẹ jẹ́ kí sọ́sẹ̀ sì tún gbóhùn sókè ẹ jẹ́ mo ti tan fóònù ẹ̀ tó bá fẹ́ pèsè orí fóònù sọ́sẹ̀ yẹn bá wa gbóhùn sókè. ẹ káàárọ̀ mà. ẹ kúlẹ̀ bí ẹ bá wa power tap lórí TikTok ẹ bá wa power tap ẹ bá wa pàkàlẹ̀ bí àwọn èèyàn ní ìsúwọlé ẹ ṣe à ń gbọ́ ẹ bá wa share fídíò yìí. ẹ ṣe tí ẹ fún wa ní updates ọpọlọ yín ò ní jọba yín náà ní sọmọnù. àṣẹ wà. ẹ rí lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní apá Kwara State yẹn wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe lọ́wọ́ ọ̀bẹ ṣe ni kán tiẹ̀ fún olóyè láàyè kán tiẹ̀ wọlé ó tiẹ̀ ọjọ́ kan péré ọjọ́ kan huge difference máa wà. ẹ bá wa atáàkì gọ́vnà Abdulrasaq Abdulrahman bóyá. ṣùgbọ́n wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe bóyá òṣèlú ni àmọ́ o bóyá ó kàn wọ́n náà ní o kọ́kàn gbójú ní o àmọ́ ọmọ mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọpọlọ gbogbo wa tójú gbogbo wa máa ṣí. àwọn tí wọn bìlíìfù nínú course olóyè Sunday Igboho because ọmọ kékeré làwọn àtúntò ṣùgbọ́n ìwọ̀nba ọpọlọ tọ́lọ́run fún wa a rí gbogbo ìgbà tí wọ́n ń ṣe movement yẹn gbà ẹ̀ a rí bí gbogbo nǹkan ṣe sáré reduce gbogbo activities àwọn people yẹn sáré reduce. àwọn ìgbà tó lóyè òsínlé ẹ tún wọn bọ́ tún ṣe bẹ̀rẹ̀ ó tiẹ̀ tún wá worst sí. ó ti wá worst burúkú báyìí. ó tiẹ̀ ti worst débi wípé ní ìsìn kọ́lọ́run máa ṣọ́yàn ni wọ́n ti sọ di business wọ́n ti sọ di kínní. so tọ́lọ́run bá làwọn èèyàn wa tó kù tó jẹ́ pé tí ò ṣe ìjẹkújẹ tí wọ́n ń jẹ káàkiri tọ́lọ́run bá wa làwọn lọ́pọlọ àti kí wọ́n á mọ̀ wípé iṣẹ́ kékeré kọ́ ni Sunday. In fact mere mentioning of Sunday Igboho name lásán àwọn pípọ̀ yẹn wọ́n máa ń bẹ̀rù. wọ́n máa ń yàgbẹ́ ní wọn àṣùgbẹ́ sára àdìsá àti à. so ọlọ́run á la àwọn èèyàn wa lójú wọn lè support course yẹn because
bó ṣe ń lọ yìí a lè wò pé Kwara State ni mélòó ní Kwara State sẹ́kù mélòó ní Kwara State sábẹ́kúta mélòó ní Kwara State sí. ẹ mọ nǹkan ayé ṣàlàyé fún yín fún gbogbo tó bá rò bóyá Kwara State ni wọ́n attack Kwara State kọ́ ni wọ́n attack Kwara State ni wọ́n fẹ́ fi ṣe orísun wọ́n fẹ́ sọ di Sambisa ní south west ní south west wọ́n wá ibùdó tó máa dúró sí ni ní Kwara State yẹn just like bóyá gba Sambisa wọ́n fi rí attack north. Exactly. So wọ́n ti ráyè gba Kwara State tán ilẹ̀ Yorùbá ti easy àti wọ̀ because Kwara State gbogbo ló já sí everywhere ní Kwara State já sí nílẹ̀ Yorùbá so bàbá wa ṣeun. Ọlọ́run á la àwọn èèyàn wa lójú. Àṣẹ o. Ọlọ́run á ṣàánú gbogbo. Ọmọ Oṣó ẹlẹ́ni kí lorúkọ ẹ̀ question Ọmọ Oṣó please give us your question. Màmá ẹ kálẹ́ o. Ẹ kú dédé àsìkò yìí o. Èmi ti ń bá yín bọ̀ láti bìkínì nígbà tí wọ́n ṣe criticize yín pé kò gbóyìnbó ẹ rántí ìgbà yẹn kò gbóyìnbó ṣe rí ẹwà ẹ̀yìn ṣé mo gbóyìnbó. Ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe rẹ́rìn yẹn ó ti yé yín. Ṣé mo gbóyìnbó. From beginning lèmi ti ń bá yín bọ̀ ṣe ń gbọ́ mi. Èmi tí mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀ yìí náà èmi náà mo bẹ̀rẹ̀ ohun tẹ́ ẹ ṣe ń gbà yẹn ṣùgbọ́n ó ní tí ó ní bá tó yẹ pé mo fi sún sẹ́yìn. Ohun tí mo fẹ́ sọ ni ìyá mi ẹ má bínú ẹ lè lódù abẹ́ ní abẹ́ o ṣùgbọ́n ó ń ṣe obìnrin ọkùnrin ni ẹ́. Ìwọ àti kí lorúkọ arábìnrin yìí tẹ́ni màmá mi Tẹ́ni ẹ dúró àti màmá kan tó jẹ́ pé ó wà fún Sunday Igboho ń gbà yẹn ṣẹ́rí àwọn pé ìfẹ́ ilẹ̀ wa àti ibi tẹ̀ tá a jẹ́ Yorùbá gidi làwọn tó bí mi o Òwu làwọn bàbá mi ìyá mi ó tán mọ́ Ọ̀tà àti Òwu àti Abẹ́òkúta. Màmá ohun tí mo fẹ́ sọ fún yín ohun tẹ́ ń ṣe ìgbà tí wọ́n ṣe jàǹbá lọ síbi tí ẹ̀tọ́ ti bí yín ẹ̀ ń sun ẹkún ẹ rántí kíní yẹn ń sun ẹkún ẹ̀dẹ̀ ń ṣépè fún gọ́vnà yẹn nígbà yẹn àwọn èèyàn kọ́ àjọ pé ẹ̀jẹ̀ Yorùbá náà fi bí wa Amẹ́ríkà ni mo wà o mo dẹ̀ ti wà ń lù yìí for 20-something years tí n bá sọ Ẹ̀gbá fún yín ẹ lè gbàgbọ́ pé mo ti wà ń bí. Ó yẹ kí wàá dédé Ẹ̀gbá jàre. Ìyá mi ẹ ṣé o ìyá mi Ọlọ́run á lọ́rẹ̀ mi fún wa torí gbogbo ohun tẹ́ ń ṣe fún wa torí àwọn èèyàn kan wà tó yẹ pé ohun tẹ́ ń ṣe ọ wà pẹ̀lú yín ọ dúró tì yín torí Yorùbá ò ní bàjẹ́ ìyá mi. Àṣẹ. ẹ jẹ́ kí n wá kí yín ní ẹ jẹ́ wá kí yín ní ìlú ìyá mi bí ti gbé. Ó gbére o. Ẹlúwà ògbóni náà sọ ògbóni ìyá mi ẹ jẹ́ ká ṣẹ́rìṣì níbi tán ti bí wa èdè gbogbo religion yìí ẹ̀sìn ọkọ wa bá wa ní wọ́n rí wa bí ọ̀dẹ̀ pé Áfíríkà ọ̀dẹ̀ ni wá ṣùgbọ́n a ti ń jí báyìí ìyá mi ìyá o ẹ jẹ́ ń sọ wọn fún yín o ṣé rí àsìkò tẹ́ wà yìí kò le ìgbà tẹ́ bẹ̀rẹ̀ gangan nígbà yẹn tó le ẹ dẹ̀ dúró tí ìgbà màmá ẹ má rẹ́rìn yín tẹ́mi èmi mọ ọkọ tí mo sọ. ìgbà la fẹ́ ṣe ó yà á dúpẹ́. kẹ́rì ohun tẹ́mi tí mò ń bá yín sọ yìí ṣé ẹ bá ṣe kíkọ kí n sọ fún yín lẹ́nu. àgbọ̀. wọ́n tẹ èmi lọ́fà wọ́n ta mí lọ́fà ní ohun tẹ́ ń ṣe wọ́n pè mí pé kí n má ṣe torí ìgbà tí kíní yẹn bẹ̀rẹ̀ àwọn ìyá wa ẹ sá bọ́ọ̀dù bọ̀bọ̀ kan tó ẹgbẹ́ kí lórúkọ bọ̀bọ̀ yìí o gbogbo àwọn tó ẹgbọ́n bẹ̀rẹ̀ ṣó ń gbà yẹn mo ti bẹ̀rẹ̀ ṣó ẹ̀gbọ́n mi kọ́lọ́mbà fọ̀nù yìí kó bá àṣàntí ṣó lè kí gbogbo wọn tó bẹ̀rẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ gbogbo kíní yẹn kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ gbogbo kíní yẹn ṣùgbọ́n ìgbà tí kíní yẹn tó ṣe àáfàá lẹni tó ta mí lọ́fà torí mo confront ẹ̀ pé ohun tó ń ṣe kó stop ẹ̀
àṣẹrí Yorùbá àwọn kọ́kọ́ wà tó yẹ pé Olódùmarè ó mí sí wa lára tá a dẹ̀ gbà wípé bó ṣe fún wa nìyẹn. Ìyá mi ẹ wo ìgbà tẹ́ ń sunkún wọ́n ṣe ìbá kan kò bá ṣe àfẹ́sùn ó mú mi lára torí àwọn èèyàn kan àti pé ó dá wọn nídàá wípé ọmọ Yorùbá ni wọ́n. Fúlàní kò lè dàbí tiwa. Ìyá mi wọn lè dàbí wa. Gbogbo ẹ wo ìgbà tí mo sọ yẹn Yorùbá Wuyi kò gbóyìnbó Yorùbá Wuyi kò mọ Yorùbá sọ ẹ̀yin kan sọ ìgbà tẹ́mi wà tí mo wà kékeré àti láwọn tó bú mi nítorí pé tẹ bá rí tí mo bá rìn mo máa rìn pé ẹsẹ̀ kan ó ga jù kan lọ mọ́tò bá mi mo dẹ̀ sọ kíní yẹn mo sọ di pride fún ara mi. Pride yẹn náà lẹ́yìn náà ṣe tó bá bọ́ ṣe threatening yín gbà yẹn ẹ máa ti kó lórí show. Bẹ́ẹ̀ni. Ẹ ní ṣe mọ́ ìyá ń tẹ́ ẹ ṣe dè níyì akọni yín o ẹ kì í ṣobìnrin o. Ẹ ṣe nu bàbá mi. Bàbá mi màmá mi mọ nǹkan tẹ́mi sọ torí ẹ̀yin ìyá mi kan wà tó yẹ kí mò ń follow ẹ̀yin àti màmá tí mo dárúkọ. Màmá ẹ ní kú tẹ kẹ́ ẹ tó kú o. Àṣẹ. Àdúrà bàbá ìyá mi mo fẹ́ ṣe fún yín ìyá mi bá àdúrà wo ni bàbá ìyá mi máa ṣe. À ń gbọ́. Ọmọ yẹn á mọ̀ yín o. Àṣẹ. Ọmọ yẹn á máa mọ̀ yín nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra torí ohun tẹ́ ẹ̀ ń ṣe àwọn èèyàn kan bá yín wọ́n sì ń bá yín lọ wọ́n bá yín ìyá ikú kan ò ní pa yín kò dẹ̀ ní pèmí náà tí mo bá yín sọ̀rọ̀. Àti gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá ẹ ṣe gan-an adúpẹ́ Ifá ẹ bá wa gbóhùn sókè ẹ jẹ́ kí pàtẹ́wọ́ fún yín sà Ifá ẹ bá wa gbóhùn sókè Ifá ẹ gbóhùn sókè o ṣé fáwọn àbẹ àbí wọn ò sí bẹ́ẹ̀ evangelist ẹ gbóhùn sókè akínráyè káwọn èèyàn dúró lórí péjì yìí o láì ṣe pé wọ́n sọ̀rọ̀ yàrá mo sún ẹ gbóhùn sókè ká drop Ifá tàlẹ́gbẹ́rẹ́ mi wọlé yàrá mo sún ẹ bá wa gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò yìí ẹ kú sóòjọ́ wo wọ́n ṣe show 8 hours plus come on. Ebi kọ́ ni mo kọ́ tiẹ̀ kíní ló kọ́ tiẹ̀ TikTok ẹ̀gbọ́n mi sọ pé nígbà yẹn pé wọ́n sọ fún kókó 5 minutes mo yóò jẹ́ ní ìṣe kíní kan mo ní káyọ̀ kọ́ máa bá wa para táàpù náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn táwọn èèyàn ń gbọ́ ó ti wọ etí àwọn ọ̀rọ̀ ọjọ́ yẹn. No, it's fine. Conversation bẹ́ẹ̀ bí ọmọ ìyá ni gbogbo wa ó lè dá ká máa bára sọ tọ̀rọ̀ ṣe rí nǹkan tẹ́ ṣó lálẹ́ èèyàn tó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán ẹ̀ I want to say that God bless you my brother bí wọ́n ṣe ń ṣàdùbẹ́ ní pé wọ́n rí ìdí ọkàn mi kó tó di pé mo mẹ́ni lọ ní ráńpẹ́ mi fẹ́ gba táìmì lórí ọ̀rọ̀ tẹ̀gbọ́n wa lálẹ́ Yorùbá Wuyi ẹ̀yin àti every other agitators tẹ̀ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ kínní tẹ̀dẹ̀ ṣe till today ayé yóò ní bàjẹ́ gbogbo ibi tẹ́ bá ti dáwọ́ lé báyìí ọ̀nà ló máa jẹ́ fún yín gbogbo nǹkan bá ti touch will turn to gold ṣé mo ní tí mo ṣe gbàdúrà tọkàntọkàn fún yín ní ìrọ̀lẹ́ mo kàn bọ́ sí èmi ò kí ń rí ní wà lórí TikTok mo kàn bọ́ sórí program àwọn Yorùbá tó ń promote polygamy just because I said that polygamy yìí àwọn ọmọ Yorùbá ẹ mọ bá ṣe bára sọ tọrọ lọ́jọ́ yẹn kí n ṣe everybody ló wà agree with everybody but àbí láti máa ṣe pé ká máa búra wa the way tẹ̀tẹ̀ ṣe máa handle program yẹn gbà mí tẹ́lómi kan máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa pé jókòó ní bẹ́ ṣe handle bọ̀bọ̀ kan tẹ́ ní ṣé bó ṣe wá pààyàn báyìí I was like this woman is too intelligent just because you are speaking grammar and you live in abroad does not make you intelligent. This lady kò sí èbúté òbú mi tán because mo sọ pé mi ò mọ ṣó yẹn rí ọ náà wà Canada wọ́n fẹ́ ṣe Yorùbá festival kìíní kan because I said polygamy yẹn jẹ́ ká sàn kan mí tẹ bá rí bó ṣe bẹ̀rẹ̀ sí ní bú mi mo ní àwọn tó wà ní káwọn Yorùbá Wuyi àtàwọn àwọn tó ti ń ṣe kíní mo bó ṣe wọ̀ lélẹ̀ ṣé rí ọ̀rọ̀ àwọn àáfàá yìí tẹ̀sọ́lálẹ̀ àtàwọn tó ń sọ̀rọ̀ tó ń bú Sunday Igboho mi mọ ọkọ tí mo lè qualify wọn ṣé a máa sọ wípé ignorance ni I don't know ṣé a máa sọ pé ara ń ta wọn ni àbí wọn envy máa yìí kí wọn tún fẹ́ kí máa yìí tún ṣe ṣé ẹ fẹ́ kó górí ara ẹ̀ sílẹ̀ ni he has shown that he is a true son of the land kí ni ẹ tún fẹ́ kó ṣe ṣáà ń jẹ́ lẹ́sẹ̀ ẹ̀ ń rojọ́ ẹ̀ ń tójú ayé sí ẹ̀ ń tọ́pẹ́ ayé tí Ọlọ́run ti mú o ṣé rí àdúrà tèmi tẹ̀ ń gbà fún ẹ̀yin ọmọ Kwara torí ẹ̀jẹ̀ wa níyìn irú èèyàn tó pè lẹ́ẹ̀pẹ́ tó sọ pé bèbà tẹ̀yìn express emotion yín nígbà tó lọ attack ìlú yín ọmọ kọ ní ẹ̀ kì í ṣe ọmọ àlè and I respect you for it
A lot of people who are abroad, abroad, they don't give a damn. They don't care about their people. Ọmọ kan ni ṣẹ́rí àwọn tó bá ti nǹkan tó bá ti wẹ̀lẹ́ ni ló lè fẹ́nu ara ẹ̀ sọ. Màámi, ọba àwọn kan lọ sórí òkè kan máa rojọ́ Sunday Igboho, there is nothing they can do. They can never stop his shine. Ṣé wàá rí lágbára náà àwọn ọmọ ọkọ tó wà ní Kwara, Ọlọ́run ọba ti á jẹ́ kí kọ̀ọ̀kan ṣe ìdíbi pé wọ́n máa là wá. Ẹ mọ̀ bọ́kàn mi ṣe bẹ́ẹ̀ pé kọ́kàn kí àwọn ọmọ Yorùbá kúrò ní kíní Kwara ẹ̀ káwọn Fúlàní wà lẹ́gbẹ̀ẹ́ kan. À ń béèrè fún ẹjọ́ yín èèyàn bá wa kọ sí comment section. I need the gómìnà state o kájọ kó lọ́ra àwọn Fúlàní. Enough is enough. You cannot continue to live with these people. Ẹ wọ ọpọlọ Fúlàní, ẹ wọ nǹkan tí máa yìí sọ lé ní El-Rufai tó ní wọ́n send this substance tó lè pààyàn mọ́ wọn pé bí ẹ ti máa tó go viral. How level of evil. Máàmí mo kí ní ẹlẹ́nu mo ní kí ní ọmọ Yorùbá. Ọ̀nà ti kó poison wọ Nàìjíríà o. Wọ́n ti kó poison wọ Nàìjíríà. El-Rufai ló sọ o. Wọ́n máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní hair loft tó bá yá within 8 weeks ó máa kú. Wọ́n ní the earliest is 6 days. Ta ló fẹ́ lò fún? Kí ló tó ṣe import ẹ̀? And the question is. Ìyàwó àṣẹmọ nípa kí ẹ mọ bí kíní yẹn ṣe ń ṣiṣẹ́ ẹ bá wa sọ̀rọ̀ sí. Ó ní orí show kan ẹ ṣe mà ó ní orí show kan bọ̀bọ̀ kò bí kíní kan Azad ọ̀dà bọ̀bọ̀ yẹn máa ń sọ̀rọ̀ lórí YouTube báyìí. Ó wá sọ wípé tí wọ́n ní kíní yẹn wà tasteless ó dàbí powder báyìí even kan tó bá dà sínú omi ẹ̀yin ò lè taste anything. Tó bá dà sẹ́tẹ̀gùn ẹ̀yin ò lè smell anything. It's tasteless and it's colorless. So tó bá dà sínú omi àbí bí wọ́n fi sínú bàtà àbí aṣọ kẹ́ni bá ṣàtìyìn rẹ̀ within few days ẹni máa bẹ̀rẹ̀ sí ní hair loss ẹ mọ bá àwọn cancer tó ṣe máa ṣe ọmọdé pé tó ìwọ̀n máa já. ti get wọ́n lè sọ pé ẹni ẹni wọ́n ní pé system ẹ̀ abẹ́sì máa break díẹ̀ before wọ́n ní pé èèyàn tó lè last is like within 6 to 8 weeks ẹni ẹ máa kú. Unfortunately wọ́n ní doctor ò ní lè track ẹ̀ ibi tó wọ́ sí ẹni ẹ̀ wọn ò ní lè mọ ikú tó pa ẹni ẹ̀ á máa pa díẹ̀ ni. Ṣé ọ̀rọ̀ tí mo ṣe gbọ́ kí ní ẹ̀ ní àárọ̀ mo ní ìlà silo process orí status mi mo ní ẹ̀ ṣe jẹ́ ká save Nàìjíríà lẹ́kọ́ ní kálukú máa lọ. Ewu kí ní ò kì í ṣe kí ẹ kó bí ó fọ́ ni mọ́ o. Àwọn ọmọ Yorùbá ẹ kúrò nídìí kan tí yóò gbé yín. Ẹ jẹ́ ká máa lọ. Ṣé mo kí ní ẹ máa ń dùn mí gbà mí tẹ̀bi pé màá ní ṣé àwọn ọmọ Yorùbá tá a bá dá wà ṣé èrò ń báyìí pé àní lówó pa àní lọ́lá ni. Ṣé bó ti ní bá a ṣe ń live life wa we can be better now. Ẹ mọ̀ tán tí import substance tí ó lè pààyàn ta ló fẹ́ lo kíní ẹ fún. Òun náà ní gbàrú àbí kí lórúkọ bọ̀bọ̀ tó sọ pé ní pé kọ́ lọ arrest òun yìí. Ribadu. Yes. Ribadu ó ní NSA Nàìjíríà ọmọ Yorùbá ká láì tí wá sílẹ̀ ká máa gbọ́. Ribadu ẹ pé Fúlàní ni Ribadu náà ó ní NSA National Security Adviser to the government on security. Ẹni ní gbogbo wa wà lọ́wọ́ ẹ̀ ó ní El-Rufai bọ́ta ń ṣe olójú káwọn substance kan wọlé. Yes. Ó wá ní pé ẹ wá wo bọ́lọ̀ ṣe wá ó ní poison ni. Bí àjẹ́ ẹ bó ṣe ń kà. ẹ bẹ́ẹ̀ ló ṣe ń kà kókó ti ṣẹlẹ̀. Máàmì tí Ọlọ́run bá ti fẹ́ tó bá ti fi ọ̀tá èèyàn wọ̀nyí mo sọ lórí láṣọ yìí tó náà bá ti fọ̀tá yín wọ̀nyí ẹ bìlíìfù ẹ̀. Kíni okay àwọn táwa ní ìlú òyìnbó báyìí bẹ́ẹ̀ ṣe pariwo lójoojúmọ́ tẹ ṣáà wà passionate about this Yorùbá nation fìtì yìí ṣé wọn yóò tiẹ̀ tẹ́tí kán gbọ́n yín ni. Sísítà mi bàtà Ọlọ́run fọ̀tà wa hàn wá táwọn bàbá wa tó wá mú wa ní ọrùn dání fún ọ̀tà kókó máa ṣọ́gi mọ́ wa lórí kí la wá fẹ́ ṣe báyìí Yorùbá kí la fẹ́ ṣe. Àwọn people in desperate o. Kí ló fẹ́ fi ṣe. They will do anything to get power. Nǹkan tó dẹ̀ ṣe wọn ni wọ́n kì í pé tí Tinubu máa fi wọlé lẹ́lẹ́kejì tó máa gbé náà wojú gbogbo wọn. They don't want that to happen. Nǹkan tó ṣọ́ tó ṣe ń sá káàkiri. Wọ́n ní ìsìnkú wọn kì í ṣe meeting ní Nàìjíríà mọ́. They do meeting outside the country. Arab country ló sì kó máa ń lọ. Video ìkọlẹ̀ ní a group of people lè máa tap into people's information. Call yín. Not people's information o, they tap into government information. Wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ ní Aso Rock fídíò yẹn ẹni mẹ́ta fídíò mi ò kàn ti ẹ̀rìn lórí péèjì mi YouTube yẹn mi wọn kó tó dé. Wọ́n El-Rufai sọ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní government house ó ní gbogbo ẹ̀ làwọn ń gbọ́. Wọ́n wá ní kí ló dé ó ní tìbí government náà máa ń tap into àwọn aráàlú's account. So for El-Rufai láti ní agbára láti tap into the security of Nigeria ẹ mọ̀ pé láyé Buhari pantomi ẹ mọ̀ pé ẹ̀wọ̀n ti pantomi jẹ́ Buhari gbé ó fi ṣe lórí Minister of Security and this same thing is happening now. Tinubu fi Ribadu ṣe NSA senior adviser to security
àwọn El-Rufai wọ́n láwọn táàpù kìíní ẹ̀ fún mi gbọ́rí mi ò gbọ́rí wọ́n náà táàpù fóònù ẹ̀ nǹkan gọ́ọ̀mẹ̀ntì wọn gbogbo tọ́sọ lásán abájọ tó máa fẹ́ pa àwọn Boko Haram wọ́n ti gbọ́ fún ìkíní kan wọ́n ti gbọ́. lórí fóònù ẹ̀ fún mi ìṣẹ́jú méjì tó yọ lọ à ń gbọ́ yín màmí. ó yà ń gbọ́ yín. orí wa pé orí wa pé ni o. ọlọ́mọdé kíkọ tí a expect káwọn ọmọ Yorùbá àwọn tọ́ba náà fẹ́ máa jẹ̀sẹ̀ táyé kan wà ní kọ́ máa rojọ́ ẹlẹ́jọ́. ìfún stay too ẹ bá wa tún gbogbo gbóhùn yẹn sọ if we stay too much yẹn bá wa tún sọ. tá bá pẹ́ jù ní Nàìjíríà ọlọ́mọdé kíkọ tí a expect ikọ̀ burúkú tí àìsàn ọlọ́mọ yẹn kò ṣẹlẹ̀ sí wa. a lè láàsì ní Nàìjíríà ẹ̀rí ikọ̀ tí El-Rufai fi lè sọ pẹ́rẹ́ tó dẹ̀ lè sọ publicly tẹ́rù ò dẹ̀ bá orílẹ̀ sọ pé Nigeria is gone. Nigeria is gone o wọn náà ti kó kinní yẹn wọlé àmọ́ tó fẹ́ lò fún ta ló fẹ́ lò fún náà. ẹni ò mọ kó tó fẹ́ lò fún wọ̀nyí kó tẹ́ lò bí àwọn bí ẹni kò tó wá ti come against government àbí kí and then kí bàbá Sunday Igboho náà mi sọ pé bí ó tàbà wọn kó ṣàwà kẹfọ náà dé bàbá wa ṣọ wọn. because gbogbo ilé kẹtì àwọn tẹ̀sí ń play kíní gan kọ́kàn rẹ̀ jọ bla bla àtàwọn ọmọ Fúlàní and then last year ẹ̀dẹ̀ kì í sọ pé tó máa parí lẹ́rìn ṣe wọ́n pé goes DNA everybody tó bá sọ ẹ lọ Google ẹ̀ àwa Yorùbá ni tí Yorùbá bá dá wà àwọn ọmọ àlè wa máa lọ agbogbo wa máa ṣe DNA ni. Mami, gbogbo wa máa ṣe DNA test from 2% to 19% tó o bá ti ní lára òun ṣe ọmọ Yorùbá. Ṣé gbogbo ọmọ àlè kan sọ pé àwọn ṣe kí ló ń pè wọ́n àwọn ṣe mosque àbí wọ́n tó ń sọ pé kọ́ máa tàyàn yìí they are not part of us ọmọlúwàbí kankan ò ní pé kọ́ máa tàyàn kò possible. So ẹ jọ̀ọ́ màmí ẹ continue doing what you're doing because. I'm trying my best àbí kí ni mo fẹ́ ṣe. Mo ti follow you àti every other agitators and I appreciate you. Mami, I really appreciate you. Thank God you. bless you. Thank you. I love you. People go continue so mo fẹ́ everybody lọ́wọ́ fídíò yìí tẹ post láàárọ̀ yìí. Ẹ ṣé gan ma. Ẹ ṣeun gan. Ẹ má tí ì lọ because àwọn tó máa kàn lọ torí lórí ti El-Rufai yẹn we need to àwọn èèyàn á gbọ́dọ̀ mọ tó ń ṣẹlẹ̀ o. Ẹ bá wa gbóhùn sókè o. Ẹ bá wa gbóhùn sókè bàbá wa. Kí ló ti kí ní èso? Ẹ ní sọ ẹ yẹ kí n tún connect. Substance tí El-Rufai sọ pé inú ìbádùn kò wọlé kí ni ṣé lóòótọ́ ló kò wọlé tó bá kò wọlé kí ló fẹ́ fi ṣe ká ló fẹ́ fi pa kálẹ̀ tó fẹ́ fi pa gangan ni question tèmi bá gbósókè bàbá mi ká ló fẹ́ fi kí nìyẹn pa. ẹ kó ètò mà. àjọ fún àṣẹjú kèèyàn wà lórí fóònù torí ọ̀dọ́ bá gbósókè lórí fóònù. ẹ kó ètò mà. àjọ ń ṣètò ní bàbá mi ẹ káàbọ̀. ṣe rí ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ jẹ́ kí ẹ ṣe program kan torí pé tẹ bá ṣe program mo máa ń rí i pé ó dàbí pé ọ̀rọ̀ tẹ máa ń sọ ó máa ń rìn púpọ̀ ṣe rí akálòlò ọ̀rọ̀ tí èmi fẹ́ jẹ́ kí ẹ jẹ́ ká ṣe ìgbìyànjú lé lórí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa bẹ Tinubu kó jọ kó kó wa kó nínú wàhálà yìí púpọ̀ o tó bá máa wá jalè púpọ̀ fún àrísí o. bọ̀ tá a bá ti gba Yorùbá kó wá jí gbogbo ohun tá a bá fẹ́ jí tó máa fi kú kó jí kó máa kó lọ kò kàn wá mọ́ ṣé rí wàhálà tó ń bọ̀ tó wà lọ́jọ́ iwájú. evangelist recent kìíní kì í gbé yín wọlé mò ń gbọ́ yín à ń gbọ́ yín sà. èmi pẹ̀lú yín ẹ jẹ́ kémi àti yín máa fọ̀ sí pé tí àwọn pípọ̀ yìí bá déjọba ìyà tí yóò bá máa jẹ. àgbà kò rí o. ìyá mi ṣé rí gbogbo ibi tá à ń sọ̀rọ̀ látàṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yẹn fẹ́ẹ̀kì ni gbogbo yìí tá à ń ṣe yìí o eré ni fíìmù kékeré tẹ́rí tá à ń rí yìí o tí ọwọ́ àwọn ará bí yẹn bá ba ẹ̀kú dà wọ́n máa fẹ́ wa lórí ni. ṣé rí ọ̀rọ̀ tẹ́mu ránṣọ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ mo fẹ́ kẹ́ fi ṣe ètò ibi tọ́rọ̀ wa dé lọ́wọ́ yìí kí Ọlọ́run kó ṣàánú wa lọ́nà kọ́ ni kí Tinubu ṣe 2027 pẹ̀lú àwọn ará bíbí ó wá ṣe 2027 nílẹ̀ Yorùbá kó wa kúrò nínú oko ẹrú yìí orúkọ iyì àti ẹ̀yẹ tó máa gbà títí ayérayé ni àfi ká kúrò lábẹ́ àwọn ará bí àwọn pípù yìí ti balẹ̀ ẹ má jẹ́ ká purọ́ fún yín ọ̀rọ̀ tó ń pè ní Nàìjíríà ọwọ́ wọn ló wà wọ́n dẹ̀ ti sọ dìgbé tí wọ́n ní ẹ má jẹ́ ká tọ́ra wa tí èmi àti yín mọ̀ àti ń fọ̀ sí 2027 lẹ̀ ní tó lè ṣẹlẹ̀ tí wọ́n bá ṣe mistake ìgbàjọba yìí lọ́wọ́ ẹ̀ ọgbọ́n tí Tinubu lò ń jọ sí òun lẹ rí táwọn náà ti ń plan kalẹ̀ dé yìí o
iyì àsìkò tó wá ọgbọ́n èwo bẹ̀ èwo ní ọgbọ́n. kóra wa jẹ́ ẹjọ́ ẹ jẹ́ ká máa lọ jẹ́ kí gbogbo Nàìjíríà kó pín bóyá tó bá ṣe léyìí fún wa bóyá léyìí á wúlò ẹ má jẹ́ ká parọ́ tanra wa torí pé tí Tinubu bá tó Nàìjíríà. bàbá mi ẹ wo nǹkan tí wọ́n sọ wọ́n ní El-Rufai said 10 kilograms of thallium sulfate was imported into Nigeria tó dẹ̀ sọ pé wọ́n ní kínkínní ẹ̀ báyìí ó lè pa odidi àdúgbò kan wọ́n ní wọ́n ti import El-Rufai ló sọ èmi kọ́ ni mo sọ ẹ̀yin tẹ́ bá ẹ lọ máa bá mi short video mi máa post ẹ̀ sórí YouTube Yorùbá Wuyi láàárọ̀ lákẹ́ lọ wo ń bẹ̀ El-Rufai tó dẹ̀ pé wọ́n ní kínkínní báyìí wọ́n ló lè pa odidi àdúgbò kan tán wọ́n ti import 10 kilogram wọlé ó nínú ìwádìí ló import ẹ̀ kí ló fẹ́ fi ṣe ló fẹ́ fi pa. ìyá mi nǹkan tó yẹ kémi àti ìjọ béèrè lọ́wọ́ ara wa ni. ká ló fẹ́ fi pa. ó ṣe rí lẹ́yìn Fúlàní adágún lọ́wọ́ ọmọ Fúlàní o. táwọn kan ń fọ́ọ̀mù oríṣiríṣi ṣé ẹ rò pé wọ́n máa ní next plan wọ́n ṣe wà yìí ni. torí wọ́n mọ̀ pé nǹkan ti bọ́ lọ́wọ́ àwọn pẹ̀lú ọ̀rọ̀ tí nǹkan tí US ń dánwò yìí. bẹ́ẹ̀ ni àwọn US kan ti wọ Nàìjíríà báyìí wọ́n tún ti dé báyìí. so ẹ má jẹ́ ká deceive ara wa ṣé rí tọ́mátì ń dó nídòó pé kájọ dúró papọ̀ àwọn pípù yìí completely ẹranko ni wọ́n ìwà ẹranko. ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.